ló máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ààrẹ Bọ́lá Tinubu ṣe kó ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ olómìnira Benin? Ilé aṣòfin àgbà l'Àbújá ti buwọ́lu ẹ̀bẹ̀ ààrẹ Bọ́lá Tinubu láti kó ọmọ ogun Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Benin o. Èròǹgbà ààrẹ Bọ́lá Tinubu ni láti kó ọmọ ogun ránṣẹ́ sí orílẹ̀-èdè náà láti lè jẹ́ kí àlàáfíà jọba níbẹ̀ o, lẹ́yìn táwọn ọmọ ogun ọlọ́tẹ̀ fẹ́ dìtẹ̀ gbàjọba ààrẹ Patrice Talon lọ́jọ́ Àìkú tó kọjá. Ààrẹ ilé aṣòfin àgbà l'Àbújá sẹ́nẹ́tọ̀ Godswin Akpabio ló kéde ìbuwọ́lùlẹ̀ o sí ẹ̀bẹ̀ ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn tí gbogbo ilé fòǹtẹ̀lù ìgbésẹ̀ náà tán. Bí Tinubu ṣe kàn sí ilé aṣòfin lórí ọ̀rọ̀ náà ní í ṣe pẹ̀lú àlàkalẹ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà o. Ààrẹ ní láti gba ìyọ̀ǹda ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láàrin ọjọ́ 14 láti kó ọmọ ogun Nàìjíríà lọ sí orílẹ̀-èdè mìíràn gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ lábala 5 apá 5 ìwé òfin Nàìjíríà. Àwọn ọmọ ogun òfurufú Nàìjíríà ti lọ sórílẹ̀-èdè Benin báyìí o láti lọ ṣèrànwọ́ fún ìjọba níbẹ̀ lórí ìgbìyànjú rẹ̀ láti jẹ́ kí àlàáfíà jọba dáadáa. Ẹ̀wẹ̀, wọ́n ti kéde pé olórí àwọn ọmọ ogun tó fẹ́ dìtẹ̀ gbàjọba náà, Tingri Pascal, gẹ́gẹ́ bí ọ̀daràn tí ìjọba ń wá báyìí o. Nínú ọ̀rọ̀ rẹ̀, ààrẹ ilé aṣòfin àgbà sẹ́nẹ́tọ̀ Akpabio sọ pé ìgbésẹ̀ ààrẹ Tinubu láti kó ọmọ ogun lọ sí Benin yóò dènà káwọn ọmọ Benin wá di ogun léńdé ní Nàìjíríà o. Akpabio ní ìgbésẹ̀ yìí yóò tún dáàbò bo ibodè orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn ọmọ ogun ọlọ́tẹ̀. Ó wá gbóṣùbà fún Tinubu o lórí bí ó ti tẹ̀lé ìwé òfin Nàìjíríà nípa bí ó ti béèrè ìyọ̀ǹda lọ́wọ́ ilé aṣòfin àgbà láti kó ọmọ ogun lọ sí orílẹ̀-èdè Benin. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka o, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.